Fulani ni mí pọ̀nbélé popularity wọn nínú criminality gbogbo ẹ̀ la mọ̀ má ti jí ẹ̀gbẹ́ ìlú gbẹ̀nà gbé wọn lọ wọ́n lè gba 1 million or above that àwọn èèyàn wa lọ easy láti get arrested because they are illiterate. I'm talking to you. I talk to you now. I'm talking to you. Stand. Come now, come. You don't know me. You hear me? I said stand. I want to talk to you. Àìnímọ̀ àìkàwé ló kó bá Fúlàní wọ́n ṣe ń kó màálù yẹn kiri wọ́n fi ṣe ń dá wàhálà lẹ̀. Ilẹ̀ Ìgbò ní Nàìjíríà làwọn kọ́ mọ̀ pé ọ̀rọ̀ ajínigbé kọ́kọ́ yọ ìgbàlódé ló dé tí nǹkan fi yí padà tó fi di pé ọ̀rọ̀ ajínigbé ọ̀rọ̀ wọn dáná that's highway robbery ẹ máa bá Fúlàní ń bẹ̀. Àwọn Fúlàní wa tí wọ́n wà ní Kwara State kẹ́ ẹ lọ ṣèwádìí 70% wọn ti sá kúrò ní Kwara State ibo náà kó lọ wọn ti kó lọ Ghana because tó bá kó wá síbí báyà kì í gbà wọn láàyè à ń bẹ̀rù pé wọ́n máa lọ jẹ́ bóyá nú àwọn bandits yẹn náà lọ dira wọn kọ́ bá gbé bíbáyìí à kì í gbà wọn láàyè wọ́n kọjá lọ sí Ghana àwọn míín kọjá lọ sí Benin Republic àwọn míín kọjá lọ sí Togo àwọn tí wọ́n ti kúrò nílẹ̀ Nàìjíríà tó ti lọ sọ́hùn tó jẹ́ pé disadvantage ni fún wa ní Nàìjíríà lórí ọ̀rọ̀ ajé ti màálù ẹran jíjẹ tó bá yá sí bóyá Ghana la máa forí lé tá máa lọ ra màálù tá máa jẹ tá máa pa because gbogbo wọn ti kó lọ sọ́hùn ibẹ̀ nílẹ̀ wà ibẹ̀ ni ojú ètí láti máa ṣe ọ̀rọ̀ wàhálà jàǹdùkú so nítorí ìdí ẹ̀ ọ̀rọ̀ banditry kì í ṣe ọ̀rọ̀ Fúlàní ni mo sọ fún yín tẹ́ bá wò dáadáa critically ẹ rí pé ntó indict Fúlàní ní environment ibi tí wọ́n ti ń ṣe so mi lè sọ fún yín pé kò sẹ́yà Fúlàní nínú wọn kò sẹ́yà tí ò sí bẹ́ẹ̀ kọ́ engage wa kọ́ engage àwọn ọmọ wa kọ́ engage àwọn obìnrin wa àwọn ọ̀dọ́ ní kankan àtàwọn obìnrin ká engage everybody kì í ṣe education nìkan ló ṣe kí ká provide the skills táwọn èèyàn ti máa kọ́ṣẹ́ iṣẹ́ tailoring iṣẹ́ mechanic kó wà conducive fún àwọn èèyàn láti máa ṣe because tẹ́ bá ní kéèyàn máa lọ kọ́ iṣẹ́ oko kíkọ́ kẹ́ fún lọ́kọ́ àtàdá bí wọ́n ṣe ṣe láyé àtijọ́ kò ní dúró síbẹ̀ tools gbọ́dọ̀ wà machine gbọ́dọ̀ wà tó máa ṣiṣẹ́ katakata máa ṣiṣẹ́ lórí oko nǹkan tó máa gbìn náà gbọ́dọ̀ wà kéèyàn kàn rí pé nǹkan yẹn ti gbìn kó máa monitor kó lè máa harvest ó ṣe yẹ kó rí nìyẹn tó máa encourage àwọn youth láti dúró nìyẹn tó bá ṣe bẹ́ẹ̀ yahoo yahoo ló máa take over state wa ọlọ́mọdé kí Nàìjíríà di country yahoo yahoo ká máa jí nǹkan oníkan láti ìlú òkèrè ká máa kó wá ẹ wo tí Amẹ́ríkà ṣe lẹ́nu tó mẹ́ta yìí wọ́n lọ gbé president Venezuela nítorí kí ni nítorí pé wọ́n ń jí owó Amẹ́ríkà lọ sí ìlú wọn ni wọ́n máa kó drugs tí wọ́n ní wọ́n máa kó wá sí Amẹ́ríkà wọ́n dẹ̀ máa fi yí àwọn èèyàn lórí drugs tó yẹ kó máa lò fún pharmaceuticals wọ́n máa wá tà fún àwọn ọmọ wọn káàkiri àwọn kéékèèké níta wọ́n máa fi pàgbọ́ wọ́n máa fi ṣe nǹkan the same thing náà ló apply fún yahoo the same thing ló apply fún yahoo drugs àti iṣẹ́ yahoo iṣẹ́ kan ṣe náà ló ṣe because téèyàn bá ti ṣe tó ti wọra èèyàn ò lè fi sílẹ̀ tó bá ti jalè tó mọṣẹ́ tó lè ṣe kò sí bó ṣe fẹ́ fi sílẹ̀ so national orientation agency ó yẹ kó ń ṣe bẹ́ẹ̀ kó máa educate àwọn èèyàn kó tó ń ṣe yẹn kì í ṣe kó tó dá Christian and religious leaders káwọn náà máa sọ ní àwùjọ ẹ yé jalè ẹ yé jí nǹkan nìkan ẹ dúró lórí tó jẹ́ nǹkan tí tó yẹ kó máa sọ fún àwọn ọ̀dọ́ wa nìyẹn tó yẹ káwọn ọ̀dọ́ wa máa kọ́ nìyẹn àìkọ́bi ara sí ẹ̀sìn àìkọ́bi ara sí kí ìjọba ṣe iṣẹ́ títí ẹ bó ṣe yẹ kó ṣe òun ló gbé wa sípò tá a wà yìí tí yahoo yahoo bá ṣe yahoo tí ó bá ti ró òun ló máa lọ jí ọmọ ọlọ́mọ tó máa lọ pa tó máa fi ṣe ritualist ṣe criminality ò ti dé tá a bá rí nǹkan ìkọ̀tẹ́lì agbára Ọlọ́run Nàìjíríà àjọ.